أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من مصيبة القبر. أعوذ بالله من فجعة الموت. أعوذ بالله من موت الرجال والنساء. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. يا لطيف الصنع يا ما كلما دام الأمر جل ما دام. يا غياث المستغيثين يا ما مدى الحكم إذا ما كما نفس الأمر علينا سرية إنما الأمر علينا زمن واستجب منا الدعاء كرما. يا كريم أنت رب الكرماء. يا كريم أنت رب الكرماء. أراقبكم جميعا يا ضيوف بغير تكبر اسبي السلام إلى فرح مجالس يا حبا أجامع بولالا بالاحترام. فما لي قوة يا لبري إلى نيل المقاصد والمرام سواكم قد ينيتكم المرام ورب العالمين إلى المقام. وبالخيرات والبركات نبقى دواما دون ذكر الأمام. فعينكم لقد كدتك عيني فما لي بغيد قتل في الأنام. فهني ما يسمى بأمج قومي كنت بلالا حقا كالكرام. mo gbọ́ yín pátá mọ́ kí wọ́n lọ́lọ́dì kankan ìyẹ̀rú àkímọ̀ tún dé àlàfà àmọ́jọ. Ọláìdé Ṣéwù bí mo ṣe wà yé mi ò ṣe jura mi lọ. Bí lẹ́jọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ mo ti sájáde bójú ràn máa kìdìbọnú lé àìnú rídọ̀. Ẹnu ara mi lèmi fi ń jẹun èmi ò sì jẹ́ dúró dé mọ́tò lójú ọ̀nà. Ẹkùn ọmọ ẹkùn èmi ò dẹ̀ kí n ṣe ní ṣìnà débi kó sọ pé mo fẹ́ bìnrin ẹnìkan ni jẹ́jẹ́ mọ̀lọ́mọ́lọ́. Ọláìdé Ṣéwù ṣòkòtò tó bọ́lẹ̀ lọ́mọ aráyé bá ní rí. Ìrọ̀rùn aráyé bá ní rí wàhálà ẹni ìní fi ń dùn ni ṣé ẹ mọ̀ pé àdájẹ́ nìkan níyà. Bọ́lá ọba dé tán iná ní dáadáa jẹ́ ẹ bá mi pariwo Ṣéwù. Ẹ lè bá mi yòówù àná mi ìfọ̀nìṣẹ́lá. Ọ̀yá mo tún dé o ọ̀rọ̀ mi ò bá yín lójijì mọ́ mo tún dé. Tèmi ní success. Ọ̀rọ̀ mi ò bá yín lójijì mọ́ mo tún dé. Àní kí ògùn ẹni tí ń bá rìn ní ògbọ́n nínú rẹ̀. Ẹjọ́ máa lọ bí ṣe ń lọ.
Ọláìdé Ṣéwù Adélébọ̀ tí bá ń jà sírí ọmọ ẹlẹ́nu gígùn ni ó máa bí. Àìnú rìndọ̀ àwọn ẹ̀ ń bẹ níta. Wọ́n ní obìnrin tá a máa ń bá sùn tí máa ń yà so ohun tí obìnrin náà ní fi ń so àlóńgẹ́ o. Ọ̀túndé o, Ọ̀túndé, ọ̀rọ̀ mi ò bá yín lójijì máa ń Ọ̀túndé. Ọ̀túndé, Ọ̀túndé o, ọ̀rọ̀ mi ò bá yín lójijì máa ń Ọ̀túndé. Ṣẹ́gun fọ́ọ̀rù ìfọ̀. Ìdádà kọ́lì tún bẹ́ ìtàn fọ́sẹ́lì mú alẹ́ àlì yìí. Wọ́n ní bá a máa fẹ́ wọnú lẹ́kọ̀ọ́ yẹn ká sálámà ká tó wọlé ẹ má bínú. Èyí tí mo ń ṣe yìí jẹ́ wà inú rídọ̀ ǹtẹ́ ìran mi náà ni mo ń ṣe orin ṣe wà á dámọ̀. Bàbá nílá àtàkùn kọ́dísà àbọ̀tí àríbábù kúlù mọ́ sára ládàrí bí wàá sọ Ọláìdé Ṣéwù. Ẹja lọ́bi tá ẹ fẹ́ lọ kọjọ́ tó wọ́ lọ. Àlẹ́ Akímí o. Bákàrù ẹ̀jú náà mi. Ìbàdàn ní mọ́rẹ́ o, Ìbàdàn ní mọ́rẹ́. Tèmi ní success. Ìbàdàn ní mọ́rẹ́ o, Ìbàdàn ní mọ́rẹ́. Bẹ́ẹ̀ wá mi délé o, bẹ́ẹ̀ ò bàbá mi Ìbàdàn ní mọ́rẹ́ o, Ìbàdàn ní mọ́rẹ́ o. Ọlá Ṣéwù dákun máa ń dákọ̀jọ̀kọ̀jọ̀. Èèyàn nídìí Ṣéwù títí kó máa ń fawọ ẹlẹ́dẹ̀ kírun kó tún máa bá wa gbàjà bọ̀wọ́. Èyí wò ó ṣe Ṣéwù mọ́. Olúyọ̀lé o. Aláṣẹ́wù tẹ́lẹ̀ wọn rẹ̀ o. Ẹ ti ẹ̀ bọ́lá Ṣéwù jó ẹ bá wọn appreciate ń tọ́lọ́ ṣe fún wọn. Ọláìdé Ṣéwù o. Olúyọ̀lé ọmọ àjòrò sùn. Ọmọ àgbọ̀ sàṣà ọmọ sàṣà túndé ọmọ àgbọ̀ yàyà mọ̀mọ́ yà. Òkè gúlútù ìgbọ́dọ̀ tí bọ̀ sábà rí gbọ́ sùúrù tí bàbá yìí ti bọ́ lókun. Àgùntàn dúdú lẹ fi bọ̀ sábà rí ewúrẹ́ dúdú bàbá yìí fi bọ̀ lákun. Ìbàdàn, ìlú Òjó, ìlú Àjàyí, ìlú Ìbíkúnlé lọ́dọ̀ ògbó kẹrin lójú ogun wọ̀kẹ́ mẹ́rẹ́ bí ìjà. Àgbàlá ògùn máa láti tó kòkò sáré ẹ̀yìn lọ́mọ olóbì máa lé sọ́bọ̀yọ̀kẹ́ ọmọ àríkẹ́yàn kankan òjò làárọ̀ mi wẹ̀ nílé arólú owó fọkànlẹ̀ nígbàlẹ̀ tèmi ní Sussex èèyàn kẹ́yàn tó bá fọkànlẹ̀ nígbàlẹ̀ ó sábà bàrẹ̀ lọ́kọ́ mo lẹ́yìn òní fọkànbà bẹ́ẹ̀ yàn sàtọ́nì gbé ọ̀rẹ́ yọ ọyùn yà súnkẹ́ sí iwájú ológbòjò. Tèmi ní Success ìgbé eégún ẹ̀yìn ológbòjò ìgbé eégún mọ́wọ́ òkè mọ́wọ́ sàlẹ̀ orí bí wọ́n kẹgbẹ̀rún eégún sílé bàbá tó bí ọlọ́mọ o Ìbàdàn lẹ́mọ̀ ẹ̀ mọ́ láyípo Ìbàdàn níbàdìsọ̀rẹ́ àìníran ní lọ sọ́jú ogun ìjà gbòòrò ní ìjà gbogbo Ìbàdàn kò níjà ṣe mọ́ Ọláìdé Ṣéwù kò ní já ṣe mọ́ ọdún ọ̀tẹ̀ yìí kò ní já ṣe kó tó di pájọ́ lọ o àìnú rídọ̀ ẹ̀sìn mi dé lọ́rin o Àfọ̀njá o ẹ̀sìn mi dé lọ́rin o Ìlọrin Àfọ̀njá ẹ̀sìn mi dé lọ́rin. Àìnú rídọ̀ Àlẹ́ Akímí o àìnú rídọ̀ ni wọ́n kí wọn kẹ́ni kankan àìnú rídọ̀ ni wọ́n kí wọn kó ló ṣèyàn Àlẹ́ Akímí o mọ́mọ́ nírẹ̀lẹ̀ sì mọ́ ká ní lágbára Ọlọ́run ọba bá mi sọ báyìí fáìnú rídọ̀ pé ó ga àjọ̀tẹ́ yìí lọ. Ga àjọ̀tẹ́ yìí lọ. Àfọ̀njá mẹ́nu dùn jù yọ.
mo fi Maulana Sheikh al-Marhum Maulana Sheikh Kamaluddin Al-Adabi mo fi kí yín. Àfọ̀njá mẹ́nu dùjú ya ìlú tóbi tó yẹ lẹ́kùn ẹ̀sìn lẹ́kùnkùn lé bàbá tóbi yín lọ́mọ àìdòpọ̀ láyàjú ọmọ ìpìrìn ọ̀tẹ̀. Gúrò búra bọ̀ ọba dẹnu gbórí pàká búra bọ̀ ọba dé gbalẹ̀ ọmọ pé wọ́n ilé wa búra bọ̀ ọba dáàfin ọba ìdòpọ̀ láyàjú ọmọ ìpìrìn ọ̀tẹ̀. Àìnú rìdá o mọ̀mọ́ ní rẹ̀lẹ̀ sì mọ̀ gan ni lágbára lọ́wọ́ gbogbo tó nù inú ọlọ́wọ́ níjọ́ pa ilẹ̀kùn ó yẹ ẹja ṣe báyìí pé láìláìláàlà àìláìláàlà ọ̀pá sùfíò àràmánù o àràìmù o àlìmọ́nìkù o. Assalamu Al-Mu'minu Al-Azizu. All right, thank you. God bless you. Welcome all you attending to this program. I say may the peace and blessings of God be upon every one of us. God bless. Ẹ pariwo orúkọ Ọlọ́run ni. Ìwọ náà mọ bí wọ́n ti máa ń pàtẹ́wọ́. Ó tó bọ̀dá yìí ò gbọ́mọ́ ni. Ó ga o. Sọ́ra ni tí ò bá ti rí ṣe.